bàbá Mohbad sọ̀rọ̀ kan bàbá Mohbad ó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ àṣírí ńlá tí mo fẹ́ kí ẹ gbọ́ nínú interview kan èmi náà ní àǹfààní láti wà lórí platform yẹn àwọn bẹ̀rẹ̀ bàbá pé kí ló dé tẹ́ fi insist lórí justice for Mohbad gangan àti DNA bàbá ní àṣẹ ó ní tájọ́ bá yóò kì í bò ó ní àwọn kankan ló rùn lójú tó yẹ kó ń fúnra ó ní àkọ́kọ́ nígbà tí wọ́n pohùn pé Mohbad ṣaláìsí nígbà tó ń débẹ̀ òun bá Mohbad wọ́n ti dress ẹ̀ wọ́n fi òwú sí nímú wọ́n fi sí létí wọ́n wọṣọ sí lọ́rùn aṣọ fún àti short níkà tó jẹ́ white wọ́n náà wá ní wọ́n ti ẹ̀ ń bá àmọ́ ẹ̀ wọ́n náà sọ pé what kí ló tí wọ́n gbé lọ lé ẹgbókù sí ó náà sọ pé níbi tó ojú làdé ó celebrating for that matter ẹ wá ní ẹ tọ́jú ẹ̀ sínú ilé ẹ tọ́jú òkú ẹ̀ sínú ilé kí ló tẹ́ gbé lọ sí ilé ìgbókù sí mi fẹ́ sọ ìbò ẹni lórí Facebook definitely nǹkan kan wà hidden tí wọ́n fẹ́ kó hàn sí aráyé àbí celebrity ṣaláìsí ẹ wá ní ẹ̀ bá mọ̀ ẹ̀ sínú ilé kò yẹ kí n sọ gan òyìnbó ẹ̀ gan sórí Facebook tí wọ́n ti ya wèrè ní tiwọn wọ́n ní àwọn ṣe ní àwọn fún mi ní òyìnbó ẹ̀mí fún mi ní Yorùbá àwọn tọ́jú ẹ̀ sọ́jú òkú ẹ̀ sínú ilé àwọn tọ́jú òkú ẹ̀ sínú ilé celebrity ẹ̀ wá gbé lọ sílé ìgbókù sí àkọ́kọ́ nìyẹn bàbá yẹn ní èkejì ìdákejì ni pé níbi tó wà tẹ̀sí lábẹ́ staircase yẹn wọ́n wá bu iyọ̀ sínú ike kan wọ́n wá gbé sí láyà bàbá yẹn ní kí ni túmẹ̀ ó ní kò yé òun ó ní ká bá ń bèrè lọ́wọ́ òun ìkẹta bàbá yẹn nínú ilé yẹn jọ yẹn òun bá lọ́yà òun ò bá dókítọ̀ wọn náà wò pé kí ló ṣẹlẹ̀ kí ni lọ́yà wá sí ṣe ń gbọ́ mi bàbá yẹn tó sọ pé ìkẹrin nígbà tí wọ́n máa padà lọ tó máa padà wọ̀ wọ́n ní Mohbad ṣe wíìlì sílẹ̀ wọ́n sọ pé Mohbad ṣe wíìlì ọmọ 26 years ṣe wíìlì sọ ti mọ̀ pé ó máa kú ni ọmọ 26 years ẹ̀yin dádì mi abiyamọ tòótọ́ ẹ̀yin mọ́mì mi abiyamọ tòótọ́ ọmọ 26 years ó ṣe wíìlì sílẹ̀ sọ mọ̀ pé ó máa kú ni bàbá yẹn ní oorun lójú tó náà gbọ́ lẹ́nu Mohbad rẹ̀ pé ó ti ṣe wíìlì bàbá yẹn ní òun gan pé 50 something years náà 56 náà òun ò ti ṣe wíìlì káwọn sọ pé ọmọ tó wọn bínú Mohbad sì ní ẹ̀gbọ́n bí ó ní ẹ̀gbọ́n síwájú o àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ò ti ṣe wíìlì o ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó ń bá láyé ò ṣe wíìlì o pé àwọn irú nǹkan àwọn celebrities wò tí Mohbad sì bá láyé tí wọ́n náwó ju mi ò ti ṣe wíìlì nínú wọn torí wọn ta ló máa sọ pé ó kò ń kún kékeré báyìí wọn ní wọn ní ọjọ́ akẹ́kọ̀ọ́ kò rí wíìlì yẹn wá rí pé gbogbo ẹ̀ tom print ni ó ní ìgbà tó ń dẹ́tí mọ Mohbad ò kí tom print ó máa ń sáìnì ni ó ṣàlọ skul níwọ̀nba ó ní ibẹ̀ ló ń tún á wò pé báwo ni Mohbad tí wọ́n máa tom print ẹgbọ́n ní ayé ẹ̀ńtútẹ́lẹ̀ àwọn tí wọ́n máa ń tom print document làwọn arúgbó tí wọ́n lè sáìmọ̀ tàbí tó jẹ́ pé iye wọn ti lọ tàbí tó jẹ́ pé bí iye ẹ̀ ti lọ tàbí tó bá jẹ́ afọ́jú ló máa ń tom print wọ́n máa kọwé ẹ̀bọ̀ kí nígbà yẹn á fi kan bíbáyìí ṣùgbọ́n èèyàn Mohbad èèyàn tó ń kọrin tó lè ń compose orin láìsí arúgbó láìsí pé ó ní ọdẹ orí ẹwà ní wọ́n tom print document ni báwọn wá ní ara wá fún un pé bí àgbà tó ṣaláìsí tán ni wọ́n fi ọwọ́ ẹ̀ ṣe nǹkan tó yẹ ká tètè túfọ̀ ẹ̀ fún un nìyẹn ibòmí tí bàbá yẹn wá padà já wa sí tó jẹ́ kára fún wa ni pé nígbà tí Primeboy pé Wùmí pé òun gbàgbé báàgì òun sílé wọn ṣe wọ́n jọ lóde ni pé òun gbàgbé báàgì òun sílé wọn pé òun fẹ́ wá gbé Wùmí wá sọ pé kó má tí ì wá pé I will get back to you ni Wùmí fi fún Primeboy lé sí pé kó má tí ì wá ìgbà yẹn ni wọ́n ń ṣiṣẹ́ ibi yẹn so ṣé wọ́n mọ̀ pé nǹkan yìí ó máa ń ṣẹlẹ̀ gan tó jẹ́ pé òbí á jẹ̀yà ok because nísìnyí yìí ara nǹkan tí bàbá ìfẹ́ sọ pé òun fẹ́ ká ṣe DNA nìyẹn because tí ó bá ṣe Mohbad padà ní ọmọ yẹn tẹ́ẹ̀dẹ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí Mohbad gbé ní ayé nìyẹn táwọn òbí tó jà lórí gbé ní ayé nìyẹn because tí kò tó bá máa lọ tó máa bọ̀
ọmọ yẹn náà máa kó gbogbo dúkìá Mohbad fún ọmọ ni alájọ fún wa pé nǹkan tó ní pé Mohbad kọ́ ló ní torí ọmọ yẹn náà ni Mohbad àti Wùmí jáde lórí láti lé lọ sí show láti show wá sílé tó gbẹ̀mí Mohbad tó ń sọ lójú everybody lójú Wùmí yẹn pé nǹkan ló ń ná ọmọ ó sọ ní wa lójú àdúrà lójú àdúrà nínú mọ́tò ó sọ ní ojú Primeboy ó sọ lójú Dàrúsà pé nǹkan ló ń ná ọmọ yìí ó sọ ní spending nǹkan tó dìjọ àti Wùmí gẹ́gẹ́ nìyẹn wọ́n tẹ̀ ní wọn ẹ̀sẹ̀ máa jà sí lẹ́nìí kì í ṣe bọ́sẹ̀ ń já sí gbọ́ ọmọ padà sí lọ́lọ́mọ nǹkan ló ń ná ọmọ yìí sẹ́ so ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní society wa tó yẹ pé òbí máa jẹyà lórí ọmọ wọn á jẹyà gan-an ọmọ yẹn wá marry tọmọ ẹ bá wá jẹ ọmọ tó wá sì gbé ìyàwó yẹn wá hàn lé mọ society wa wà ní fẹ́ bìkítà nípa àwọn òbí tó jẹyà lé lórí mọ́ àwọn ni torí pé ìyàwó ẹ ni so ìyàwó ẹ náà ní kẹ́ kó gbogbo dúkìá ẹ fún wọn fẹ́ bìkítà pé ìyàwó ẹ ló hàn lé mọ wọn ẹ tó gbó bímọ fún ẹ kó gbogbo dúkìá yẹn fún tòbí àwa gbé nǹkan tó yẹ sílẹ̀ sáwọn òbí Mohbad ni tábà múra because Mohbad tó gbé lójú ayé ẹ̀kọ́ kí tom print ó sọ ayé pé bàtà wà kúta láyọ̀ gbé dọ́kúmẹ́ǹtì kan jáde pé Mohbad ṣe wíìlì kò dẹ̀ sáìnì wá tom print ẹ̀yìn ẹ̀ kan wò ẹ wò mí náà pọ̀lọpọ̀lọ láti sọ so fún ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ̀ ń tẹ̀lé mi ni mo fẹ́ kẹ́ ẹ bá mi yí ọ̀rọ̀ yẹn wò and I need your comments as well please give your comments fún ẹ̀yin abiyagbádẹ lélẹ́yìí ẹ ṣé o ẹ kú èpè tẹ́ ẹ̀ ń ṣe o àdàbí tẹ́ bá lè gbàgbé Adomade lórúkọ mi ẹ bá mi share fídíò yẹn má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adomade TV bye for now.